ẹni tí àwọn akáàkiri àgbáńlá irúgbó ẹ̀kú dédé àsìkò yẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òrìntẹ́ àti bàbá àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìgbójú ní Ìkòdú ọ̀gá ìlú Kúmẹ̀dẹ́. Kí la gbé wálé ní kí la fẹ́ sọ ọ̀rọ̀ tó jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ àwa èèyàn lọ̀rọ̀ yìí ń dà láàmú tó jẹ́ wípé ó ń wà kò sí ìdílé tí ò tí ì parú nǹkan báyìí pàdé. Òun la fẹ́ sọ kí ló ń fà á, kí ni ọ̀nà àbáyọ. Bàbá àlùbáríkà wà ní ìkàlẹ̀ Awẹ́bídànù ní ìlú Ìgbójú. Bàbá Búrújì Odògú Yèyé Oge oníkúkú ògègè àwọn tó láyé àdọ́wọ̀ ẹ̀ wàá rí jẹ wàá rí mu àdójúkọdún ọdún dojúkọ àwa náà àní ṣe lọ́gbà ẹ̀wọ̀n àní ṣe lọ́sibítù ẹni ayé ẹ̀ ti bàjẹ́ kò ní mọ̀nà ọ̀dọ̀ wa aláàánú á dìde arógo wa lò aláhùlàwàlà kúwátá ìlàbí láyé alẹ́ ilé àṣọ. Bàbá lè ní lórí ètò bí mo ṣe sọ síwájú mo ní nǹkan tó jẹ́ pé ó ń jà rìnrìn ni òun ni kí ọkùnrin tó ẹni tó ń gbáya sílé kó má ra ya gbé sílé, kóbìnrin tó ìdèdè ẹni tó ń relé ọkọ, kọkùnrin márùn kó sì rẹwà pàápàá kó má réyàn tiẹ̀ pé kó má réyàn sọ pé kí lẹ̀ ń tà. Ó dẹ̀ ti tó ọdún ó ti ń kọjá àwọn ẹgbẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ ti ṣàbí amọ̀gàn tán. Kí ni àwọn nǹkan tó ń fà á, kí ni àwọn ìdènà? Sórí Yèyé Oge wọ́n máa ń fi àmì sọ́mọ lára, wọ́n á fi àmì mọ́ra láàánú sí i lára sọmọ pé wọ́n máa ń fi àìmí mọ́kànkan kún síyàn lára. Kéèyàn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ń tọ́ wọn ò ní káǹtì ẹ̀, tí wọ́n bá ṣe rí fún kò ní káǹtì ẹ̀, wọ́n ṣe bí fún kò ní káǹtì ẹ̀. Kò sẹ́ni kàǹkankan kún àmì ni. Ok, ọmọ tó fọ́kọ àìrọ́kọ fẹ́ kò ní káǹtì ẹ̀, ọmọ tó fáya àìráya fẹ́ kò ní káǹtì ẹ̀, kò ní ronú sí, kò ní bínú, kò ní jọ ọ́ lójú. Àfi tó bá wá jẹ́ pé àwọn àgbà wọn wá máa ní ọmọ yìí ti yẹ kó fọ́kọ, ọ̀rọ̀ yìí sojú lásán. Ok, obìnrin á wà nílé ọkọ á ti yẹ kó bímọ kò ní bímọ. Wọ́n á máa ń fi àmì kí wọ́n má káǹtì ẹ̀ sí lára tí ò ní kàkún tí ò ní kàkún. Àwọn yẹn wọ́n á máa wò pé kò sí nǹkan kan wọn ò ṣe mí wọn ò ṣe yan kò ní kàkún. Àmì ni o, àmì burúkú ni, àmì tí ó dẹ̀ dá ní. Àmì ni wọ́n á máa fàmì sí yàn lára tó jẹ́ pé yóò máa ṣoore fún yàn wọ́n sì máa fi bí iṣu fún. Ok, wọ́n á máa fàmì sí yàn lára tó jẹ́ pé wọ́n máa gbá àwọ̀ èèyàn wọ̀ tí wọ́n fi máa lọ gbé bọ́mẹ̀ tí wọ́n máa dàbí pé ìyá rẹ̀ fẹ́ fún lóúnjẹ jẹ, ìyá rẹ̀ fẹ́ dù, ìyá rẹ̀ ń ṣe níkà. Àmì ni bí àmì ni èyí jẹ́ pé tó bá fàmì sọ́mọ láà ọkùnrin ò ní wù láti fẹ́, kò sì ní ra tọkùnrin bá wà ń wù kò ní rírú ọkùnrin tó fẹ́ láti wù. Àmì yẹn ó máa ń wá fẹ́ lómi pé tó bá ti fẹ́ jáde lọ ó lè jẹ́ pé ẹsẹ̀ òsì ni ó máa kọ. Àmì yẹn nìyẹn gbogbo ibi tí ó bá lọ ńjọ́ yẹn kò ní bá láàánú pàdé. Àmì míì wọ́n máa ń fi sẹ́lòmí lára tó jẹ́ pé tó bá ti jáde tó bá ti ń lọ aláǹtakùn ọkọ̀dí lójú báyìí promise and fail ni ó máa ṣẹlẹ̀ sí, kò ní ṣe. Àmì ni. Ok, èèyàn lè sùn lójú oorun kó jẹ́ pé iṣẹ́ tó yẹ kó gbà lójú ayé ojú oorun ni wọ́n ti máa gbé fún. Àwa gba kọ́ńtráàtì lójú oorun, àjọ̀nàrébù, àdì mínísítà, àwọn èèyàn máa bá yọ̀, a sá máa rí nǹkan dùnú lójú oorun. Tó bá dẹ̀ dé ojú ayé kò ní ṣe lẹ́lòmíì fi rẹ́rìn látojú oorun wá bójú ayé. Ọba ti bọ́ sójú ayé wọ́n ní ẹni rówó yìí lójú àlá tó ń dunnú.
ẹni kò tẹpá mọ́ṣẹ́ nítorí ebi. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ọmọ bọ́rọ̀ kálukú ọwọ́ Olúwa ló wà. Ayé ló ń ṣe àmì ní ìwé àmì ló yẹ kéèyàn máa wẹ̀ dànù, bọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ kò lákìyèsí mọ́. Pẹ́pẹ́yẹ bí yí ẹyin pé 8. Níjọ́ tẹ́yìn pẹ́pẹ́yẹ bá ti pé 8, pẹ́pẹ́yẹ ó wá mú irun kan ẹ̀ ní mọ ibi tó ti ń wá lẹ́nu ẹ̀, yóò wá já sórí ẹyin ẹ̀ ní kọ̀ọ̀kan. Ǹjẹ́ pásítọ̀ o, ǹjẹ́ àfáà o, ǹjẹ́ babaláwo o, tó bá fẹ́wọ́ kan ẹyin pẹ́pẹ́yẹ pẹ̀lú irun yẹn yóò dá dẹ́tẹ̀, torí tó bá ti fọwọ́ kàn bá yọ sáré wọnú ihò ìka ni, yóò dẹ̀ máa jẹrà ni, kò sí ẹni ó lè fàyọ láyé, kò sí alábẹ́rẹ́ náà, kò sí abẹ́rẹ́ náà, kò sí tí wọ́n fi fọ́ láyé, yóò máa jẹrà ni. Abiyamọ mélòó ló wá páàlì lọ́mọ rẹ̀ pé kọ́ máa wọ wáńsáàsì lẹ́kọ̀ọ́? Abiyamọ mélòó ló páàlì lọ́mọ ẹ̀ pé kí Boko Haram ọmọ gbé? Abiyamọ mélòó lọ́mọ pé tọ́mọ bá ń lọ bì kan tó bá ti rápẹrẹ báyìí tí àmì ara ó sọ fún tọ́mọ padà wọlé? Láyé àwọn bàbá wa, wọn á ní àjàn, wọn á gbé àdó kékeré, wọn á gbé sáyà àbí wọn á gbé sígbèrè, tí wọn bá sùn lálẹ́ tí nǹkan kan bá fẹ́ rí bákan, àmì sétí, wọn á ní àjàn o, àjàn ni. Ọmọ má lọ bí tó fẹ́ lọ yìí o, wọ́n ti rónà díẹ̀ o. Àgbà mélòó ló lájàn mọ́? Ọtí mímu ni wọ́n fi ń ṣàjàn nísìn, pátí ṣíṣe ni wọ́n fi ń ṣàjàn nísìn. Ntẹ́mi òjò gùn mọ́nù nígbà tá a lóògùn tó ṣẹ́kù mọ́. Yèyé Oge, àmì ara ló máa ń fa àwọn nǹkan yẹn bó ṣe ń wá, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wo ọ̀rọ̀ ńlá ọ̀nà àmì ara tó túmọ̀ sí gbogbo wa gbọ́dọ̀ múra. Bó o bá rẹ́ni dira fún ẹ̀wọ̀ náà jáde sọ́rọ̀ ààrẹ. Bẹ́ẹ̀ni. Bó o ní ìyá sáré fún ọ̀rọ̀ bàbá sáré fún ọ̀nà ààrẹ. Ṣùgbọ́n kó tó di wípé adágbére lórí ètò náà lẹ ti gbọ́ yẹn, ìwọ tó mọ̀ pé ẹ kò ti tó lórí ọkọ, tó ò tí ì lọ àbí tó ọkùnrin tó mọ̀ pé ẹ kò ti gbáya sílé, tó ò tí ì kàn sí bàbá àlùbáríkà wọ ibi dànù. Ṣùgbọ́n kó tó di wípé adípa pé nọ́mbà bàbá àlùbáríkà, ọ̀rọ̀ tí èmi fẹ́ bùn yín gbọ́ lórí ètò ni wípé bàbá àlùbáríkà ní community ṣe máa rí pé nínú àwọn ètò tí a ṣe ní ọ̀sẹ̀ yìí, ó ní ètò kan tí a ti sọ̀rọ̀ lórí award tí wọ́n fún wọn, community award, torí pé bàbá ń ṣiṣẹ́ takuntakun lórí award yẹn kọ́ ni mò ń lọ kẹ́lẹ́ mọ̀ pé iṣẹ́ tó ń ṣe náà ló fi jẹ́ pé ló prompt gbogbo àwọn award yìí jáde. Ṣùgbọ́n bàbá ra ilẹ̀, torí kò sí community tẹ́ ń wò yìí, wọn ò ní ìdí, wọ́n ní ṣùgbọ́n ibi tó ti ń kírun bàbá ní títì ni, tí ò dẹ̀ dùn mọ́ àwọn nínú, torí àwọn ìjọba ti táì gbogbo ọ̀nà Ìgbódù yìí lọ sí Gbẹ̀rígbẹ̀, gbogbo wájú ọ̀nà bàbá àlùbáríkà ó ti wà táì lọ sí ọ̀nà Gbẹ̀rígbẹ̀ lọ sí Ìjẹ̀dẹ̀. So báyìí bá wá ní bọ́n ṣe ń kírun títì yẹn kò tẹ́ àwọn lọ́rùn, bàbá ti wá ra ilẹ̀, ibi tán wá rí ilẹ̀ tà fún wọn ó wá jẹ́ inú ìrà. Bàbá dẹ̀ ti fìlì inú ìrà yẹn sí òkè díẹ̀, ṣùgbọ́n wá ní wọn ò tiẹ̀ fẹ́ ká gbé síta, ṣùgbọ́n àwa ní àwa máa gbé síta nítorí bó ṣe ń wù wọ́n fẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kídì láti iléyá ọdún yìí. Tó bàbá ò fẹ́ gbé síta, àwa la sọ wípé ẹ jẹ́ ká gbé síta torí káwọn èèyàn lè mọ̀. Àti wàrà bàbá ti fi ilẹ̀, ẹ máa rí pé inú ìrà ni wọ́n ti fi ilẹ̀ lókè. Ìwọ tí Ọlọ́run bá bùkún tó rò kó fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run, this is not by force, kò kí ń ṣowó bàbá kọ́ lónìí o. Mọ́ṣáláṣí community wọ́n máa kí jímọ̀ ń bẹ̀, wọ́n sì máa kí ìdí iléyá àti sínú àwẹ̀ níbẹ̀. Wọn ò fẹ́ kọ́ máa kírun títì, òun la ṣe fẹ́ wá ibẹ̀ yẹn. Ó wà very close sí ọ̀dọ̀ bàbá àlùbáríkà, wọ́n ti ra bẹ̀, bàbá ti fi ilẹ̀ sókè díẹ̀, ṣùgbọ́n ó sì ní iṣẹ́ púpọ̀ lórí, bó jẹ́ gíráfù ni, sìmẹ́ǹtì ni, blọ́ọ̀kì ni, kò sí ìtó kéré nínú ẹ̀. Ẹ dá sí tọlọ́run. Tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa gbé àkáǹtì jáde. Wọ́n fẹ́ kí àkáǹtì yẹn jẹ́ orúkọ mọ́ṣáláṣí yẹn, kẹ́ lè mọ̀ wípé kò kí ń ṣe
owó èèyàn kọ̀ọ̀kan. Bàbá àlùbáríkà has a house, bàbá nílé, bàbá ní mọ́tò, ṣùgbọ́n eléyìí community ló ní, kò ń ṣe ti bàbá àlùbáríkà. Yín tó bá wá ń wù yín lọ́kọ̀ yín tẹ nífẹ̀ẹ́ bàbá àlùbáríkà, tẹ nífẹ̀ẹ́ ètò yìí, tẹ sì nífẹ̀ẹ́ ọlọ́run ọba tẹ́ ń sìn, yálà kìrìsìtẹ́nì ni ẹ, mùsùlùmí ni ẹ, ẹlẹ́sìn kan àbáláyé ni ẹ, kí bàbá òkè ń kó yẹn anybody kéré, ẹ dá sí ní ìtọ́wá ti wù yín. Ọ̀dọ̀ tó ń bọ̀ a máa ju àkáǹtì tó kárí orúkọ mọ́ṣáláṣí yẹn fún yín. Ire o. Jẹ́ wá padà sí èyí tí mò ń sọ lọ. Fún gbogbo ẹni tí gbọ́ ètò yìí, múra sọ́ra rẹ̀, má jẹ́ kéèyàn sáré fún ẹ. Kọ́sí bàbá àlùbáríkà wẹ̀ dànù nílùú Ìgbódù. Kíbi tí ẹ bá ti ń gbọdé kò dù garage. Mo tún lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction. Bàbá àlùbáríkà pápá ẹ̀ ti rí sambo. Tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492. Ire wa ò ní kọjá wa. Àmín àṣírí rẹ̀.